Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì yín ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́ pín yín kò ní jẹ́ pín wa láṣẹ Èdùmàrè. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọ́bẹ̀rẹ̀ ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa. Lórí ètò yín ètò wa Oyè Ọ̀rọ̀ òun náà ni lórí ìkànnì Otasansan TV níbi tá a ti máa ń fi làákàyè ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé tẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sí bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ nígbà tí a bá mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó bá ṣe gbé bó bá ṣe kọ. Lára àwọn ohun tí a fẹ́ mẹ́nubà lórí ètò fún tèní òun náà ni ọ̀rọ̀ ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́, chief imam ìlú Ògbómọ̀ṣọ́, imam Teliat Ayélára àti kábíyèsí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Afọlábí Ọláoyè. Amẹ́nubà tuntun tó súyọ ìmáàmù l'Ògbómọ̀ṣọ́ ó bá àwọn akọ̀ròyìn ó bá wọn sọ̀rọ̀. Kí ló bá wọn sọ? A mú wá fún yín, a sì àtúpalẹ̀ rẹ̀ lórí ètò fún tèní. Bákan náà gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè lórí afẹ́fẹ́ Alhaji Oríyọmí Hamzat ó bá wọn èwe ó bá wọn yọ̀ ó bá wọn jó ó bá wọn dunnú fún ti àyájọ́ ọjọ́ èwe káàkiri àgbáláyé 27 ọjọ́ 27 oṣù karùn-ún ilé ètò máa ń wáyé lọ́dọọdún. Bákan náà gbajúgbajà olórin ẹ̀mí tó dẹ̀ tó ní iléeṣẹ́ rédíò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Dr. Yínká Ayéfẹ́lẹ́ òun náà báwọn èwe yọ ó bá wọn dúpẹ́ fún ti àyájọ́ èwe tọdún 2025. Báwo ló sì lọ, kí ló ṣẹlẹ̀, a mú wá fún yín lórí ètò yìí lágbára Ọlọ́run lásàálẹ̀ tòní. Tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí a mú wá fún yín lórí ètò lánàá wípé ẹni tí í ṣe olùbádámọ̀ràn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò ìyẹn Nuru Ribadu wípé ó kọ lẹ́tà ránṣẹ́ sí ẹni tí í ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Kano lórí ọ̀rọ̀ aáwọ̀ tó ń lọ nílùú Kano lórí ó ṣe emir kò ṣe emir, tí a sọ fún yín wípé ẹni tí í ṣe agbẹjọ́rò Nuru Ribadu ó kọ lẹ́tà ránṣẹ́ sí igbákejì gómìnà ìpínlẹ̀ Kano Aminu Abdulsalam wípé àwọn fún un ní wákàtí 24 láti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, ọ̀rọ̀ tó sọ nípa Nuru Ribadu wípé Nuru Ribadu òun ló ṣe atọ́kùn bí emir tí wọ́n lé kúrò lórí àlééfà ìyẹn Àdó Bayero bó ṣe wọ ìlú Kano padà. Tuntun ti súyọ lórí rẹ̀. Kí ló súyọ? Ẹni tí í ṣe igbákejì gómìnà òun náà ti sọ̀rọ̀. Kí ló sọ? Kí ló wí? A mú wá fún yín tí a bá dé inú kẹtẹpẹ ètò lásàálẹ̀ ti tòní. Lára ohun tí a fẹ́ tó mẹ́nubà òun náà ni orí ọ̀rọ̀ emir yìí náà ni àwọn iléeṣẹ́ ológun ní lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àwọn ò lọ́wọ́ lórí aáwọ̀ tó ń lọ ní ìlú Kano lórí ó ṣe emir kò ṣe emir, wípé kí ẹnikẹ́ni tàbí ìjọ tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ kí wọ́n má mú tàwọn bọ ọ̀rọ̀ ó ṣe emir kò ṣe emir tí ó ń lọ ní ìlú Kano. Ìpè ohun táwọn wà fún òun náà ni bí ààbò yóò ṣe dájú lórí ẹ̀mí àti dúkìá àwọn èèyàn àti dúkìá tó wà ní ìlú Kano
ìyẹn báyẹn ọ̀rọ̀ pọ̀ tí a mẹ́nubà lórí ètò fún tèmi ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ẹ̀dẹ̀ bá ní tan notification bell ìyẹn agbóran mi létí kẹ́ ẹ lè mọ láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti wá sórí ètò. Bákan náà ẹ bá ní share rẹ̀ lógúnlógún ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n káàkiri àwọn social media platform tí ẹ̀ ń lò kó lè káàkiri àgbáláyé. Ẹ má tí lọ o à ń padà bọ̀ ẹ kú kalẹ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà sórí ètò. Orúkọ tèmi ò yí padà, Tajudeen Olówó Òkèlè orúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọ̀dẹ̀lẹ́rù ní gbogbo gbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. Lórí àyájọ́ ọjọ́ àwọn èwe káàkiri àgbáláyé Children Day eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ 27 oṣù karùn-ún tọdún yìí ó tún wá kàmàmà ó kàṣẹ́ àrà ó tún kọ yọyọ kódà ó tún ta sánsán torí pé iléeṣẹ́ Otasansan TV àwa gan a kó àwọn èwe jáde a kó àwọn ọmọ wẹ́wẹ́ a bá wọn yọ̀ a bá wọn jó a bá wọn ṣe àyájọ́ ọjọ́ èwe wọn torí pé ó tọ́ ó sì yẹ ká bá wọn èwe ká bá wọn yọ̀ torí pé àwọn èwe òní òun náà ni àgbà lọ́jọ́ ọ̀la. Ẹ jẹ́ ká máa fi ọjọ́ yẹn lẹ̀ fún àwọn ọmọ. Lóòótọ́ á jẹ á mu iṣẹ́ ni ó tó ṣùgbọ́n síbẹ̀ náà ṣebí torí ọmọ òun náà ni a fi ń ṣiṣẹ́. Kò sí ní tó burú jù tá a bá fi ọjọ́ kan yìí tá a bá fi sílẹ̀ fún àwọn ọmọ wa láti bá wọn ṣeré láti bá wọn jó láti bá wọn yọ̀ káwọn náà lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo ọjọ́ ọ̀la rere òní àwọn ní. Ìdí rèé tí a fi bá wọn yọ̀ tá a fi bá wọn dúpẹ́ fún ti àyájọ́ ọjọ́ èwe ti ọdún yìí. Àwọn bí nǹkan sì lọ òun náà ni ẹ̀yin náà ti ń wò ní ojú móhùnmáwòrán yẹn bí nǹkan sì lọ òun náà nìyẹn. Ẹ wò ọkọ̀ yọyọ ọkọjá bẹ́ẹ̀ ó kà sí àrà Otasansan. Àdúrà wa ní wípé kọ́bẹ̀ Èdùmàrè kọ́mọ bá ní fi ṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ kọ́mọ bá ní fi ṣọ́ àwọn ọmọ yìí kọ́mọ bá ní dáàbò rẹ̀ bò wọ́n kó jẹ́ kí wọ́n dàgbà kó jẹ́ kí wọ́n dògbó ọgbọ́n ìmọ̀ àti òye kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní fi fún wọn ọgbọ́n ìmọ̀ àti òye yẹn kó wá ní àlùbáríkà kó ní bùkún kó di ńlá kí ọbẹ̀ Èdùmàrè kó sí wọn ní orí àpésìn kí wọ́n mọ̀ ṣẹ̀rú ẹgbẹ́ kí wọ́n dàgbà kí wọ́n dògbó kí gbogbo òbí náà kí kó jẹun ọmọ pátá torí pé iṣẹ́ ọmọ kò kéré o iṣẹ́ ọmọ iṣẹ́ tí ó lágbára ni. Àdúrà wa náà ní pé gbogbo òbí pátá àní ṣàṣe dànù àní ṣàṣe rí àní ṣàṣe jẹ lórí àwọn ọmọ wa. Ọwọ́ wa tí ó ń ṣẹ́gun sí ọmọ báyìí òun náà ni yóò padà jẹun rẹ̀ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Nígbà tó ń jẹ ọmọ bá jiná òun ní fi wá ṣàwátì lágbára àdẹ́dá àti ní jẹun ọmọ nílé ìwòsàn lórí àárẹ̀ lágbára Ọlọ́run. Bí ìyẹn sì lọ nípa ti àyájọ́ èwe tọdún 2024 òun náà ni a ti mú wá fún yín yẹn. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ tó lára àwọn nǹkan tí a mẹ́nubà lórí ètò fún tèmi ẹni tí í ṣe chief imam ti ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ ìyẹn Imam Teliat Yunusa Ayilara. Imam ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà táwọn oníròyìn tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Imam lórí aáwọ̀ tó ń lọ. Chief Imam ní àwọn ò ní lè sọ nǹkan kan lórí ọ̀rọ̀ tí ó ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ láàrin àwọn àti ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ torí pé àwọn ń gbọ́ tí àwọn èèyàn ń sọ wípé àwọn ń rí ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ fín. Imam wa ní òun bí ẹnìkan òun mọ iyì àti ẹ̀yẹ tó wà fún ipò ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ wípé ohun tóun wá mọ iyì àti ẹ̀yẹ tó wà fún ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ wípé ohun kan náà kọ́ ni wọ́n wà mọ tàbùkù tàbí rí ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ fín.
àwọn oníròyìn wọ́n tẹ̀síwájú wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí ẹ ti wá ń sọ tá wà lórí àwọn social media platform ńkọ́ ó ní kò sí inú ọ̀rọ̀ tóun ti ń sọ pé kò síbi tóun ti tàbùkù tàbí rí ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ fín gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ pé àlàyé ọ̀rọ̀ lásán bí ó ṣe yẹ kí nǹkan ó rí bó ṣe yẹ kí nǹkan lọ pé ni òun ń sọ látìgbà tí iṣu yìí ti bẹ̀rẹ̀. àwọn oníròyìn tún bi léèrè wípé kí wàá lè rí sọ láàrin ẹ̀yin àti agboolé Ayílára àti àwọn àgbààgbà kan tí wọ́n jáde tí wọ́n ní ẹ kì í ṣe ojúlówó ọmọlé Ayílára. ìmáàmù ní òun bí ẹnìkan òun ò lè sọ̀rọ̀ agboolé tí wọ́n ti bí òun tóun jẹ́ ọmọ kọ́ńbẹ̀ òun ò lè sọ̀rọ̀ rẹ̀ láburú níta pé ọ̀rọ̀ tó wà láàrin òun àti ìdílé òun agboolé òun yẹn agboolé Ayílára nílùú Ògbómọ̀ṣọ́ wípé kì í ṣe ọ̀rọ̀ tí èèyàn lè máa sọ ní gbangba torí pé ọ̀rọ̀ ẹbí ni inú ẹbí náà sì ni àwọn ó ti jọ sọ làwọn ó ti jọ parí rẹ̀ wípé òun ò lè wá máa ṣẹnu ṣàkàṣàkà máa sọ̀rọ̀ ẹbí òun níta tàbí fún oníròyìn kankan torí pé ọ̀rọ̀ yẹn máa parí tó bá sì parí ojú wo ni àwọn èèyàn fẹ́ fi máa wo ẹbí àwọn nígbà táwọn bá ti torí èdè àìyedè àwọ̀ tó wà nílẹ̀ nísìsiyìí táwọn bá ti sọ̀rọ̀ burúkú tàbùkù ìdílé àwọn pé tó bá tíjà bá parí pé ojú wo ni àwọn èèyàn tí wọ́n ti gbọ́ àbùkù aburú nípa ìdílé àwọn ojú wo ni wọ́n fẹ́ fi máa wo àwọn àti ìdílé àwọn gan. ìdí nìyẹn tóun ò fi ní lè sọ ohun kankan láburú nípa agboolé Ayílára tóun ti jáde. ọ̀rọ̀ yẹn ló ti wá ń tún ṣe kàyéfì àti ìyàlẹ́nu fún àwọn èèyàn l'Ògbómọ̀ṣọ́ àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá látàrí wípé gbogbo fídíò tí Imam Ayílára tó ti ṣe síta yìí pé ó ti yàtọ̀ sí ohun tí ó tún wá sọ jáde fáwọn oníròyìn yìí. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n àti òǹwòye kí lẹ lè rí sọ sí ọ̀rọ̀ tí Imam Ayílára tó padà sọ fáwọn oníròyìn yìí. ẹ jẹ́ ká mọ èrò tiyín ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí rẹ̀ ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì gbé yẹ̀wò ìyẹn báyẹn. lórí ọ̀rọ̀ Emir ti ìlú Kano tó ń fa wuyewuye lọ́wọ́ amúwá fún yín tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé lórí ètò wa tá a ṣe lánàá wípé ẹni tí í ṣe olùbádámọ̀ràn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò ìyẹn Nuru Ribadu wípé ó kọ lẹ́tà ránṣẹ́ látọwọ́ agbẹjọ́rò rẹ̀ sí igbákejì gómìnà ìpínlẹ̀ Kano ìyẹn Aminu Abdulsalam lórí ọ̀rọ̀ tí wọ́n ní igbákejì gómìnà sọ nípa Nuru Ribadu tí wọ́n lọ sọ wípé Nuru Ribadu ni ó ṣe atọ́nà bí Emir tí wọ́n lé kúrò lórí ìtẹ́ ìyẹn Aminu Ado Bayero bó ṣe padà sílùú Kano àti wípé ìgbésẹ̀ wọn yìí wọ́n fẹ́ fi máa da àlàáfíà ìlú Kano rú ni wípé omi àlàáfíà tó ti ń tòrò nílùú Kano wípé ọ̀nà àti rú omi àlàáfíà ìlú Kano pé ní ìlànà àti ìgbésẹ̀ tí Nuru Ribadu tó gbé yìí nípa bó ṣe atọ́kùn Bayero padà wọ ìlú Kano. ọ̀rọ̀ yẹn wá ní Nuru Ribadu lọ́wọ́ agbọ́láwọ̀ pé irú ọ̀rọ̀ játijàti irú ọ̀rọ̀ dáadáa tí ò ṣe é gbọ́ létí wo ni eléyìí ẹ̀sùn burúkú ó ní igbákejì gómìnà ló fi kan òun. ó bá pe agbẹjọ́rò rẹ̀ ìyẹn tí mo rántí orúkọ rẹ̀ sá ó sápá agbẹjọ́rò rẹ̀ wípé ọ̀yá gbégbèsè ọ̀yá fáìlì ìwé wọ́n kọ̀wé wọ́n bá fi ránṣẹ́ sí ẹni tí í ṣe igbákejì gómìnà nípínlẹ̀ Kano ìyẹn Aminu Abdulsalam wípé àwọn fún un ní wákàtí 24 láti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ wípé ohun ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ kó sì
kọ sínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa lórí Nàìjíríà 5 àti social media platform tó bá káàkiri àgbáláyé láti sọ wípé ọ̀rọ̀ tó ń sọ o nípa ẹni tí í ṣe olùbádámọ̀ràn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò wípé kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n tí ó tún wá yà wá lẹ́nu ni wípé láàárọ̀ ọjọ́ Monday oníròyìn tún jáde ọjọ́ Monday ọjọ́ 27 oṣù karùn-ún ọdún tá a wà yìí oníròyìn jáde wípé ẹni tí í ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Kano tí wọ́n kọ̀wé sí ìyẹn Aminu Abdulsalam òun náà wá jáde pé ṣé ọ̀rọ̀ tó ń sọ ó ṣàtọrọ àforíjìn lọ́wọ́ Nuru Ribadu wípé òun mọ̀ sọ tó ń ní sọ̀rọ̀ tó ń sọ náà lẹ ti wá gbà bí ẹni gbàgbọ́ lẹ ti wá rán mọ́nu ohun omi rẹ òun kàn sọ ọ̀rọ̀ tó jáde òun kàn ọ̀rọ̀ tó bá òun lẹ́nu ni lòun sọ pé òun tọrọ àforíjìn pé kí ẹni tí í ṣe olùbádámọ̀ràn sí ààrẹ orílẹ̀ Nàìjíríà Nuru Ribadu wípé kó fọwọ́ wọ́nú kó jẹ̀bù rẹ̀ àgbà tí ò bínú lọmọ rẹ̀ pọ̀ wípé kó má wo tòun o kó má wo ọ̀rọ̀ tó òun sọ torí pé ohun tó bá ń lẹ́nu òun ni òun sọ jáde. Sẹ̀rí yìí pé sísí fíìmù òun lọ̀rọ̀ ó ṣe emir kò ṣe emir ta ni emir ta ni ò jẹ́ emir ti ìlú Kano tó ń lọ lọ́wọ́lọ́wọ́. A sì sọ fún yín pé sísí fíìmù rèé èèyàn kì í wò ó tán èèyàn sì ń wò lọ́nà torí pé àmọ́ gùn pọ̀ tó túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Kano lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ó ṣe emir kò ṣe emir bí wọ́n ṣe lé emir kan kó tí wọ́n kéde orúkọ emir míì sísí fíìmù ni àlewò tán. Ohun tí àwọ̀ àmọ́ ṣe ni pé bó bá ṣe ń lọ bí nǹkan bá ṣe ń lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ àmọ́ wá sórí ìkànnì yìí láti wá máa fi tó yín létí kẹ́lẹ́ mọ bó ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì Otasansan TV. Kò ní jù báyìí lọ lórí ètò fún tèní ètò yín ètò wa òye ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV eléyìí tí a ti mú wá fún yín. Ẹ jẹ́ ká mọ èrò tiyín àti òye tiyín lórí àwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ tí a ti mú wá fún yín. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì gbé yẹ̀wò. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. Títí ọ̀la tá a tún pàdé lórí ètò ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́ pín mi o kò ní jẹ́ pín yín láṣẹ Èdùmàrè.